máa bá ṣe lọ. Ṣé Bible wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀? Ẹ mọ̀. Ṣé Bible wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀? Ẹ sọ̀rọ̀ sókè kí n gbọ́. Okay. Now, kí ni nǹkan tá a fẹ́ kọ́ lénìí? Òun ni gift, àwọn ẹ̀bùn la fẹ́ kọ́ ara wa lénìí. Gift of Holy Spirit. Gift of Holy Spirit yìí kì í ṣe èyí tí a mọ̀ nìkan. Now, ṣe lè fún wa ní gift of Holy Spirit tẹ̀mọ̀, ẹ̀bùn ẹ̀mí mímọ́ tẹ̀mọ̀, àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ tẹ̀mọ̀. Ẹ yá mi. Okay. Òtítọ́ ni n tẹ́ sọ. Mo kò ń set kinní yẹn kó lè sọ̀rọ̀ sókè. Torí pé tí mo bá wà ní board, mi ò gbọ́ n tẹ́ sọ àfi tí mo bá súnmọ́. Ṣé ń gbọ́ mi báyìí? Okay. Speaker. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ tẹ́ sọ ẹni àlá, ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni. Àbí? Okay. Better. Ọlọ́run. Èṣù pòfo. Now, ẹ̀bùn ẹ̀mí mímọ́ a lè ka nínú àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ tá a mọ̀. Kíní yẹn ò sí inú ẹ̀. Àlá ò yí ṣe ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ṣé ń gbọ́ mi? Àlá ò yí ṣe ẹ̀bùn ẹ̀mí mímọ́. Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́, ẹ ṣí Bible yín kẹ́ lọ sí 1 Corinthians chapter 12. Ká wo nǹkan tó wà ń bẹ̀. Ṣé ní Bible pẹ̀lú yín ìyá mi? Ẹ̀bùn ẹ̀mí mímọ́ òun ni ọ̀rọ̀ ìmọ̀. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ àkọ́kọ́ ni ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ ọgbọ́n, ìgbàgbọ́, ìfièdèfọ̀. Ṣé ń gbọ́ mi? Ìfièdèfọ̀. Ọlọ́run, èṣù pòfo. Èṣù pòfo. Ẹ ló ṣe wá pẹ̀lú mi? Ṣe wá pẹ̀lú mi? Now, mi ò fẹ́ bi ní question mọ́ torí wípé tẹ́ bá ń sọ̀rọ̀ mi ò yí gbọ́. Mò ń lọ sí board. Mo bá dé board,
ìmà kọ́ èmi náà ìmà kọ́ yín lẹ́ máa gbọ́ ó jọ tí mo bá ń sọ̀rọ̀ ní board ẹ máa gbọ́ yorùbá mi yé yeah. Speaker yẹn kò ṣiṣẹ́ àwọn ẹni tí ó sì assist mi ò sí now ẹ jẹ́ ká máa bá iṣẹ́ lọ báyìí. Hallelujah. Àkọ́kọ́ náà a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ẹ̀bùn tá a mọ̀ òun ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó wà ní 1 Corinthians chapter 12 6-11 òun la mọ̀ yòókù tá a bá tún sọ nípa ẹ̀bùn a tún máa ka àlá mọ́ la máa ka gbogbo ẹ̀ mọ́ òun kọ́lẹ̀ àwọn àláyàn òun ṣe ẹ̀bùn àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹ̀bùn ẹ̀mí mímọ́ àwọn ẹ̀bùn kan wà tí a ò mọ̀ wípé ẹ̀bùn ni wọ́n àwọn ẹ̀bùn kan wà tá a ò mọ̀ wípé ẹ̀bùn ni wọ́n àkọ́kọ́ ẹ̀bùn tá a ò mọ̀ wípé ẹ̀bùn ni wọ́n òun ni ṣé ń gbọ́ mi ẹ̀bùn àkọ́kọ́ tá a ò mọ̀ wípé ẹ̀bùn ni wọ́n òun ni gift of service ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ ẹ jẹ́ ká máa mọ̀ lẹ́kọ̀ọ́ náà gift of service tí ẹ bá ṣe school of prophet or school of gift ẹ lè mọ̀ wípé àwọn ẹ̀bùn kan wà ní ìpamọ́ tá a ò mọ̀ nípa lọ́wọ́ kan ṣá school of gift là ń ṣe àwọn ẹ̀bùn là ń kọ́ báyìí àwọn ẹ̀bùn tá a mọ̀ ni a ní 5 types of gifts a ní 5 types of gifts gift gbòǹgbò márùn-ún la ní àkọ́kọ́ òun ni gift of service ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ àwọn ẹni tó ní ẹ̀bùn gift of service yìí àwọn ẹni yẹn ẹ rí wípé èso ẹ̀bùn kan wà ní abẹ́ ẹni tó ní ẹ̀bùn gift of service èèyàn ò rí àwọn èso mẹ́ta kan lọ́wọ́ wọn èso ẹ̀bùn mẹ́ta kan lọ́wọ́ wọn òun ni èso àkọ́kọ́ òun ni liberality ó jẹ́ wípé ẹni tó ní ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ gift of service yóò ní ẹ̀rí èso liberality lọ́wọ́ ẹ̀ irú àwọn ènìyàn èso èkejì òun ni mercy èso ẹ̀kẹta òun ni rescue now àwọn èso mẹ́ta tó wà lábẹ́ gift of service lèyẹn gbogbo ẹni tó sì ní ẹ̀bùn yìí ẹ̀ bá àwọn èso yìí báyìí lọ́wọ́ wọn liberality ẹni tó máa try láti fẹ́yàn nìkan ó lè kun nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ tí òun bá ti fẹ́ nìyàn ní nǹkan ẹyọ kan yẹn ọkàn wọn yìí balẹ̀ inú wọn máa ń dùn kán máa fẹ́yàn nìkan láti máa ran èèyàn lọ́wọ́ òun ni èso liberality èso mercy àánú òun ni àwọn ẹni tó ń ṣàánú àwọn ẹni tó ń bá ti ṣàánú ọ̀hún yìí sinmi ọkàn wọn yìí balẹ̀ ara wọn yìí balẹ̀ àfi kán ṣàánú ènìyàn àwọn ẹni tó ní rescue ẹ̀bùn rescue yìí àwọn ẹni yẹn ló máa ń ràn èèyàn lọ́wọ́ àwọn ènìyàn ń ràn èèyàn lọ́wọ́ ni olówó kan tó ní ẹ̀bùn yẹn ó lè kó ní ìlú tó wà kó lọ sí abúlé kan láti máa ran àwọn èèyàn abúlé lọ́wọ́ ṣé wàá pẹ̀lú mi òun ni èso rescue yẹn
ó jẹ́ wípé first type of gift tó jẹ́ gift of service òun la ti ṣẹlẹ̀ lórí yẹn. ṣá lè tẹ̀síwájú. hello ṣá lè tẹ̀síwájú ṣé ó yé yín àbí ẹ tún ní question tẹ fẹ́ béèrè nípa ó yé yín. now ṣá lè lọ sí second type of gift. second types of gift. ọ̀gá mi lẹ́kan ṣé ẹ wà pẹ̀lú wa. ọ̀gá lẹ́kan kò sí níbẹ̀ ok ẹ jẹ́ kí a lọ sí second type of gift. second type of gift òun ni gifts of leadership gift. leadership gift àwọn ẹni tó ní ẹ̀bùn leadership gift yìí àwọn ẹni yẹn àwọn ló ń pàṣẹ àwọn ẹni yẹn ló ń darí nǹkan àwọn ẹni yẹn ló ń darí nǹkan example nísìn tẹ bá dé school nísìn àwọn leadership ẹ rí àwọn teacher àwọn ló ń darí àwọn director president ẹ̀yin gangan fún ara yín ìyàrá yín ẹ̀yin lẹ ń darí ó jẹ́ pé àwọn ẹni yẹn a lè rí example nísìn moderator àwọn moderator a lè rí èso moderator lábẹ́ moderator èso tó wà lábẹ́ a lè rí moderator àti lẹ́yìn moderator a tún rí àwọn ẹni tó ń darí nǹkan ṣá àwọn ẹni tó ń darí nǹkan òun ni ó pọ̀ a lè kà wọ́n tán tẹ bá dé ṣọ́ọ̀ṣì a rí àwọn pastor leadership gift ó jẹ́ òun lè yẹn òun ni second type of gift. now ká lọ sí third type tí ó bá yé yín ó jọ ṣó yé yín ibi tá a bá dé. now ẹ jẹ́ ká lọ sí third type of gift. third type of gift òun ni woman gift. lọ́wọ́ kan ṣá ẹ rí gbogbo ẹ̀bùn tí first type of gift and second type of gift ẹ bá fẹ́ wá àwọn ẹ̀bùn yẹn nínú Bible ẹ lọ sí Rome chapter 12 verse 6 to 8. 6 to 8 tẹ bá lọ sí Rome chapter 12 verse 6 to 8 ẹ rí first type of gift and second type of gift. now ẹ jẹ́ ká lọ sí third type of gift. third types of gift òun ni woman gift. àbí woman gift or ministry gift. ministry gift. woman gift àbí ministry gift òun náà ń pè third type of gift. ẹ̀bùn yìí tá a bá fẹ́ rí ẹ̀bùn yìí ibi tí ó ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn yìí nínú Bible ẹ jẹ́ ká lọ sí Éfésù orí 4
ẹsẹ̀ kọkànlá ibi tó ti ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn human gift or ministry gift lèyẹn. Kí èso wo ló wà ní abẹ́ human gift àti ministry gift? Àwọn èso yẹn á bá wọn ní Éfésù orí kẹrin ẹsẹ̀ kọkànlá. Á bá ẹ̀rí apostle, àwọn apostle, àwọn evangelist, prophet, pastor àti doctor. Ó jẹ́ wípé èso márùn-ún ló wà lábẹ́ human gift àbí ministry gift. Èso márùn-ún ló wà lábẹ́. Èso márùn-ún yìí apostle àwọn náà ń fi ìpìlẹ̀ àwọn ìjọ múlẹ̀. Wọ́n bá ṣiṣẹ́ bí wọ́n dá ìjọlẹ̀, wọ́n débò míì wọ́n dá ìjọlẹ̀. Evangelist àwọn náà jíhìn rere. Prophet àwọn ni ẹnu Ọlọ́run, ojú Ọlọ́run, àwọn ènìyàn náà ń gbà ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run náà ń sọ fún ènìyàn. Pastor àwọn náà ń darí ìjọ. Doctor àwọn ènìyàn ni olùkọ́ni. Now ohun lè yẹn ẹ tún lọ wá ìtumọ̀ ẹ̀ dáadáa fún project àti láti lè ṣe pé àsìkò sí nísìn láti túmọ̀ gbogbo ẹ̀. Tá a bá fẹ́ túmọ̀ gbogbo nǹkan márààrún yìí á tún wá sí class mi láti wá túmọ̀ ẹ̀. Ní orúkọ Jésù Ọlọ́run wà pẹ̀lú wa. Now tẹ bá ní ìbéèrè ẹ jẹ́ ká béèrè nípa béèrè. Ìyá mi ṣó yé yín àbí kò yé yín? Ìbéèrè o ṣe ní ìbéèrè? Ẹ ní ìbéèrè. Thank you. Ọlámilékan ṣe ní ìbéèrè? Ọlámilékan ò tẹ̀sí ń bẹ̀ rárá. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Now four types of gift. Four types of gift only. Gift of speech. Gift of speech. Gift of speech. Kí là ń pè ní gift of speech? Gift of speech yìí òun là ń pè ní àwọn ẹni tó ní ẹ̀bùn ọ̀rọ̀, ẹ̀bùn láti kọ́ ènìyàn nìkan, ẹ̀bùn láti sọ̀rọ̀. Example, ẹni tó bá ní gift of speech yìí èèyàn ó rí àwọn èso bíi àwọn èso tó wà lábẹ́. Èèyàn lè rí exhortation. Èèyàn lè rí èso bíi exhortation lábẹ́. Àwọn ẹni tó sì ní ẹ̀bùn exhortation yìí, àwọn ẹni tó ní èso exhortation yìí, ẹ rí wípé àwọn ẹni yẹn kò sí inú ìrònú tènìyàn ó wà. Kò sí inú ìrònú tí èèyàn ó wà. Àwọn ẹni tó ní gift of speech tó ní èso exhortation tó ń bá dọ́dọ̀ ẹ ó ń sọ̀rọ̀ fún ẹ débi pé ìwọ náà ó gbàgbé ìrònú ẹ. Irú àwọn ènìyàn bá dé ibi tí problem wà àbí nǹkan ẹjọ́ wà, wàhálà wà, tó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu irú àwọn ẹni bẹ́ẹ̀ yóò mú ọkàn ènìyàn balẹ̀. Àwọn ènìyàn ọ̀rọ̀ yẹn ẹ̀bùn ni. Lọ́kàn ṣá gbogbo èyí tá à ń sọ fára wa ẹ̀bùn ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn ẹni tó ní gift of speech, àwọn ènìyàn ni wọ́n máa kọ́yàn ní nǹkan. Tó ń bá kọ́ ẹ ní nǹkan yóò yé ẹ, ẹ̀bùn ni. Táwọn náà gangan bá ń kọ́ ènìyàn, tó ń bá ń kọ́ ènìyàn ní nǹkan, ó máa easy fún ọ láti kọ́ èèyàn ní nǹkan. Ni àwọn ẹni tó sì ń gbọ́ bí àwọn olùkọ́, àwọn ènìyàn gbogbo ẹ̀ máa ń yé wọn easily. Ẹ̀bùn tún ni.
lẹ́yìn èyí a tún ní ẹ̀bùn karùn-ún before ká tó tẹ̀síwájú ṣé ìwú ẹ̀bùn yìí bá ẹ̀bùn kẹrin yẹn ṣó yé wa ṣó yé yín ṣé ẹ ní question ok ẹ jẹ́ ká lọ sórí ẹ̀bùn karùn-ún tó jẹ́ ẹ̀bùn tó kẹ́yìn ẹ̀bùn karùn-ún tó jẹ́ ẹ̀bùn tó kẹ́yìn òun ni à ń pè ní supernatural gift supernatural gift supernatural gift àbí Holy Spirit gift gift of Holy Spirit gift of Holy Spirit. Ó tún máa pè é ní pneumaticus gifts pneumaticus gifts ẹ̀bùn ẹ̀mí mímọ́ lè yẹn ẹ̀bùn ẹ̀mí mímọ́ lè yẹn òun ni à ń rí nínú 1 Corinthians chapter 12 verse 1 to 11 ẹ̀bùn ẹ̀mí mímọ́ gangan lè yẹn ó ní èso mẹ́sàn-án lábẹ́ ó ní èso mẹ́sàn-án lábẹ́ èso mẹ́sàn-án lòun ní lábẹ́ ṣé ó yé yín débẹ̀ àbí ẹ tún ní ìbéèrè ká tó tẹ̀síwájú mi ò gbọ́ example yẹn ok ẹ jẹ́ kí a tẹ̀síwájú now our 5 types of gifts tí a ní òun ni èyí tó wà ní orí board yẹn 5 types of gifts first type of gifts òun ni gift of service second type of gift òun ni gift of leadership gift third type of gift òun ni human gift or ministry gift tí èèyàn ò rí nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ kọkànlá. Fourth type of gift òun ni gift of speech. 5 type of gift òun ni supernatural gift. Gbogbo ẹ̀bùn yìí inú Bible ló wà tó bá yá tán á tún sọ̀rọ̀ sórí wọn láti jẹ́ kó yí ara wa dáadáa. Now ẹ jẹ́ kí a lọ sórí supernatural gift àwọn èso supernatural gift. Supernatural gift àbí èso supernatural gift àbí ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun láàrí nínú 1 Corinthians orí 12 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kọkànlá lọ́wọ́ kan ṣá ẹsẹ̀ kìíní yẹn ń jẹ́ kó yé wa wípé a jẹ́ òpè nínú ẹ̀bùn ẹ̀mí mímọ́. Báwo la jẹ́ òpè nínú ẹ̀bùn ẹ̀mí mímọ́? Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ wà lára wa tó pọ̀ gan bet a ò mọ bí tí a ṣe lò àbí a ò tún mọ̀ wípé ẹ̀bùn ẹ̀mí mímọ́ wà lára wa. Àwa ta tún mọ̀ wípé
ẹ̀bùn ẹ̀mí mímọ́ wà lára wa a ò wá mọ̀ bí tá a ṣe máa lò ó. Now láìpẹ́ a máa ṣàlàyé bí tá a ṣe máa lo ẹ̀bùn ẹ̀mí mímọ́ kọ̀ọ̀kan àti bí tí a ṣe mọ̀ wípé ẹ̀bùn báyìí wà lára wa, a ní ẹ̀bùn báyìí. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́, àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ ta ní àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ ọgbọ́n. Ṣé wà pẹ̀lú mi? Torí wípé tá bá béèrè èèyàn máa ń sọ àlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn èèyàn kọ́ ni ẹ̀bùn ẹ̀mí mímọ́. Àkọ́kọ́ òun ni èso supernatural gifts. Àkọ́kọ́ a ó rí ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ọgbọ́n. Èso èkejì a ó rí ọ̀rọ̀ ìmọ̀. Èso ẹ̀kẹta a ó rí ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ẹ̀kẹta ẹ̀kẹrin a ó rí ẹ̀bùn ìgbàgbọ́. Ẹ̀bùn ìgbàgbọ́. A ó rí ẹ̀bùn ìmúláradá. Ẹ̀bùn ìmúláradá. Ẹ̀bùn ìyanu. Lẹ́yìn èyí a ó rí ìfièdèfọ̀. Ìfièdèfọ̀. A ó rí ìtumọ̀ èdè. Ẹ̀bùn ìtumọ̀ èdè. Ìtumọ̀ èdè. Ẹ̀bùn ìtumọ̀ èdè pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Now àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ mẹ́sàn-án ta nílé yẹn. Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ mẹ́sàn-án ta nílé yẹn. Èyí tẹ́ máa ní àlá ò í ṣe ẹ̀bùn. Ìṣípayá kì í ṣe ẹ̀bùn. Ìríran kì í ṣe ẹ̀bùn. Ìgbọ́rùn kì í ṣe ẹ̀bùn. Ṣé wà pẹ̀lú mi ṣá? Tó bá yá a wá ṣàlàyé fún ara wa ntí àlá jẹ́, ntí ìṣípayá jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ mẹ́sàn-án la ní. Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ mẹ́sàn-án lẹ̀ ní. Now àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ mẹ́sàn-án yìí, ká tó tẹ̀síwájú, tẹ́ bá ní ìbéèrè ẹ béèrè ká mọ̀. Ṣó yé yín àbí ẹ ní ìbéèrè? Mi ò gbọ́. Ok, ẹ rí àwọn kan tí mo kọ.
Okay, now ìkan àkọ́kọ́ tí mo kọ ni supernatural gifts tó jẹ́ 5 type of gifts supernatural gift. Mo wá jẹ́ kó yé wa wípé ẹ̀bùn ẹ̀mí mímọ́ àkọ́kọ́, ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni supernatural gift. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ àkọ́kọ́ ni ọ̀rọ̀ ọgbọ́n, èkejì ni ọ̀rọ̀ ìmọ̀, ẹ̀kẹta ni ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ẹ̀kẹrin ni ẹ̀bùn ìgbàgbọ́, àkàrún ni ẹ̀bùn ìmúláradá, ẹ̀bùn ìyanu ṣíṣe, ìfièdèfọ̀, ẹ̀bùn ìtumọ̀ èdè àti ìsọtẹ́lẹ̀, ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ àbí àsọtẹ́lẹ̀ ni. Ṣé wà pẹ̀lú mi? Now àwọn ẹ̀bùn mẹ́sàn-án ta nílé yẹn. Àlá tá à ń sọ, àlá ò yí ṣe ẹ̀bùn, ìṣípayá ò yí ṣe ẹ̀bùn. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Tó bá yá tán á wá kọ́ ara wa ní àwọn n tí àlá àti ìṣípayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́. Ṣé wà pẹ̀lú mi? Àbí ẹ tún ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè? Okay. Mi ò gbọ́ sà. No, gift of service, èso mẹ́ta òun ni gift of service ni. Ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ ni gift of service, èso mẹ́ta ló ní. Èso àkọ́kọ́ òun ni gift of liberality. Ẹni tó bá ní ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́, ẹ̀bùn gift of service, ẹni tó bá ní ẹ̀bùn gift of service, ẹni yẹn ẹ bá àwọn èso kan lọ́wọ́ ẹ rí wípé yóò ní liberality láti máa fún ènìyàn nìkan. Ó tí ó bá kó ẹyọ kan lọ́wọ́ ẹ̀ tí kò bá ti fẹ́ ènìyàn, ara ẹ̀ ò ní balẹ̀. Ó ti tóun náà bá wà nínú ìṣòro, tó bá jẹ́ nǹkan ẹyọ kan tó wà lára ẹ̀ ni ó fi solve ìṣòro ẹ̀, yóò wá láti fún ènìyàn. Ṣé wà pẹ̀lú mi? Ẹ rí arábìnrin yẹn, oúnjẹ tí òun àtọmọ ẹnìkan ó jẹ tí wọ́n fi kú ló kù lọ́wọ́ ẹ̀. Bẹ́gbà tí ó fún wòlíì yẹn ní nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tí òun àtọmọ ó jẹ tán fi kú, bà tó fún wòlíì yẹn, ẹ rí wípé ebi ò pa mọ́. Àwọn ẹni yẹn ní a gift of liberality, èso liberality yẹn wọ́n ní. Lẹ́yìn yẹn àwọn ẹni tó ní gift of service wọ́n tún ní èso àánú ṣíṣe, èso àánú, mercy. Èso ẹ̀kẹta òun ni rescue. Ṣé wà pẹ̀lú mi? Ó jẹ́ wípé èso mẹ́ta tí gift of service nílé yẹn. Ṣó yé yín? Ṣá lè tẹ̀síwájú? Ẹ ṣeun gan. Aunty Elizabeth, ẹ ṣeun fún nǹkan tẹ́ ṣe fún mi last time o. Now ẹ̀bùn mẹ́sàn-án tí ẹ̀mí mímọ́ nìní. Now ẹ̀bùn mẹ́sẹ̀sán yìí a pín àwọn ẹ̀bùn yìí sí mẹ́ta. Kì í ṣe a pín àwọn ẹ̀bùn yìí báyìí, pín ara wọn sí mẹ́ta. Ni ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń ṣiṣẹ́ papọ̀. Ẹ̀bùn mẹ́sẹ̀sán yìí pín ara wọn sí mẹ́ta. Ni mẹ́tẹ̀ẹ̀ta tó ń pín ara wọn sí yẹn ó ń ṣiṣẹ́ papọ̀. Àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ìmọ̀ àti ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ṣẹ́rí, ó jẹ́ wípé ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ìmọ̀ àti ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, àwọn pín ara wọn sọ́tọ̀. Òun là ń pè ní revelation.
revelation. Àwọn eléyìí ẹ̀bùn ìgbàgbọ́, ẹ̀bùn ìmúláradá àti ẹ̀bùn ìyanu ṣíṣe. Àwọn wọ́n pín ara wọn náà sí mẹ́ta. Tó tá à ń pè ní gift of revelation. Eléyìí báyìí jẹ́ gift of power. Gift of power. Now, ibi mẹ́ta ti bí òun láàrin ìfèdèfọ̀, ẹ̀bùn ìtumọ̀ èdè àti ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Àwọn jẹ́ gift of expression. Expression gift. Now, òun lè yẹn ẹ̀bùn mẹ́sẹ̀sán ti ẹ̀mí mímọ́ tó jẹ́ supernatural gift. Àwọn ẹ̀bùn yẹn ó ń ṣiṣẹ́ ní mẹ́ta mẹ́ta mẹ́ta. Ẹ̀bùn apá kìíní tó dúró à ń pè ní gift of revelation. Òun ni ọ̀rọ̀ ọgbọ́n. Ọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ló ní èyẹn. Ọlọ́run ló ń nínú ọgbọ́n Ọlọ́run ló ń fẹ́yàn ní ọgbọ́n ẹ̀ díẹ̀. Ọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run ló mọ gbogbo nǹkan tán. Ọlọ́run ló mọ gbogbo nǹkan tán. Now, nínú ìmọ̀ Ọlọ́run ló fún wa ní ọ̀rọ̀ ìmọ̀ díẹ̀ àti ẹ̀bùn ẹ̀mí, ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Now, mẹ́tẹ̀ẹ̀ta ó ń ṣiṣẹ́ papọ̀. Òun ni à ń pè ní gift of revelation. Gift of revelation. Ṣé wà pẹ̀lú mi? Lẹ́yìn èyẹn òun ni a rí ẹ̀bùn ìgbàgbọ́, ẹ̀bùn ìmúláradá àti ẹ̀bùn ìyanu ṣíṣe. Àwọn èèyàn là ń pè ní gift of power. Ẹ̀kẹta òun ni ìfèdèfọ̀, ẹ̀bùn ìtumọ̀ èdè, ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Òun là ń pè ní gift of expression. Gift of expression. Ṣé wà pẹ̀lú mi? Now, ìkọ̀kan wà tí Ọlọ́run nìkan ló lè ṣe. Ẹ gbọ́ wípé before kí n tó lọ sórí yẹn, ṣé ibi tí a bá rọ̀ dé ibà yìí ṣó yé yín yes or no ká lè túmọ̀ ẹ̀? Ṣó yé yín ibi tá a bá rọ̀ dé? Ọ̀gá Lukman àbí Ọlámilékan, ṣó yé yín? Okay, now òun ò sí ní online. Now ìyá mi ṣe ní question nípa. Now òun lè yẹn. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú nísìn. Ẹ rí wípé agbára kan wà tí ò sí lọ́wọ́ anybody. Àwọn àṣẹ kan wà tí ò sí lọ́wọ́ anybody. Àwọn nǹkan kan wà tí kò sí ẹni tó lè lo àwọn kan yẹn àbí tó lè ṣe àwọn kan yẹn àbí tó jẹ́ àwọn kan bẹ́ẹ̀ láyé àfi Ọlọ́run nìkan. Mo fún yín bí exercise ẹ lọ bá mi wá nǹkan méje tí èèyàn kan ò lè ṣe láyé ìbáyìí àfi Ọlọ́run nìkan ló lè ṣe kinní yẹn. Nǹkan méje. Nínú nǹkan méjèèje mo fẹ́ yọ nǹkan mẹ́ta kù. Bet ó ju méje lọ, bet mo fún yín ní méje kẹ́ lọ bá mi wá nǹkan méje tí èèyàn kan ò lè ṣe láyé àti èèyàn kan ò lè jẹ́ nǹkan bẹ́ẹ̀ láyé lẹ́yìn Ọlọ́run nìkan. Now, ẹ bá mi lọ wá àwọn kan yẹn. Ìsín ìkọ̀kan wà tí ènìyàn ò lè lò láyé
àwọn kankan wà téèyàn ò lè lò láyé. Ìkan àkọ́kọ́ òun ni omniscience. French ni mo kà o, French lèmi kà. Bẹ́ẹ̀ tí mo bá ń sọ sí French yóò ti yé yín sí èdè òyìnbó. Omniscience ẹ jẹ́ kí n tẹ̀ sọ sí Yorùbá kó lè yé wa. Ọlọ́run kò sí ẹni, Ọlọ́run ló mọ gbogbo nǹkan tán. Ẹni tó ní ìmọ̀ jù, tó ní ìmọ̀, tó mọ gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà, Ọlọ́run ni. Ó jẹ́ wípé inú ìmọ̀ Ọlọ́run, òun ni Ọlọ́run ti fún wa ní eléyìí báyìí. Ẹ rí gift of revelation yìí, gift of revelation yìí, omniscience Ọlọ́run ni. Omniscience. 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 Omniscience Ọlọ́run ni. Tí mo bá ṣe mistake nínú kíkọ yẹn, mistake yẹn kọ́ lèèyàn wá, ìmọ̀ lèèyàn wá. Omniscience Ọlọ́run ni. Inú ẹ̀ ni ó fún wa ní àwọn ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ìmọ̀ àti ọ̀rọ̀ ẹ̀mí yàtọ̀. Ọlọ́run ló mọ gbogbo nǹkan tán. Inú ìmọ̀ ẹ̀ ló ti fún wa ní àwọn ọ̀rọ̀ yìí báyìí tá à ń pè ní gift of revelation. Now èyí tá à ń pè ní gift of power, òun ni inú ìmọ̀ Ọlọ́run tó jẹ́ omnipotent. French ni omnipotent. Nígbà tí kí ni English sọ? Omni. Ọlọ́run ló ní agbára jù, kò sí ẹni tó ní agbára tó Ọlọ́run. Inú agbára Ọlọ́run òun ni èèyàn fi ń ṣe ìmúláradá, ìwòsàn àti iṣẹ́ ìyanu. Inú agbára Ọlọ́run ni. Ó jẹ́ omnipotent Ọlọ́run, inú ẹ̀ láti ń lo àwọn agbára ìbàyí, supernatural gift tó jẹ́ gift of power. Agbára Ọlọ́run ni. Torí pé kò sí ẹni tó lè mọ ayé èèyàn kan àfi Ọlọ́run. Inú agbára ìmọ̀ Ọlọ́run ni a fi mọ gbogbo ayé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Inú omnipotent Ọlọ́run, agbára tọ́lọ́run ni òun là ń lò fi ń wò ènìyàn sàn, fi ń ṣe iṣẹ́ ìyanu àti gbogbo ẹ̀. Inú ntí Ọlọ́run jẹ́ tẹ́lòmíì ò lè jẹ́, òun ni ẹ̀kẹta, òun ni omnipresent. Inú omnipresent Ọlọ́run òun ni gift of expression yìí wà. Torí pé ibi tí àwọn wòlíì ti ń fi èdè fọ̀, títí téèyàn bá ń fi èdè fọ̀, àbí èèyàn bá ń túmọ̀ èdè, àti bí èèyàn bá ń sọ ìsọtẹ́lẹ̀, ẹ mọ̀ wípé ibẹ̀ yẹn Ọlọ́run wà níbẹ̀. Present Ọlọ́run wà níbẹ̀. Òun ni omnipresent Ọlọ́run ló ń lò níbẹ̀. Omnipresent Ọlọ́run ló ń lò yẹn. Àwọn ẹni tó ń fi èdè fọ̀, àwọn ẹni tó ń túmọ̀ èdè, àwọn ẹni tó ń lo ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tá à ń pè ní gift of expression, ìwàláyè Ọlọ́run ló ń lò ń bẹ̀. Ọlọ́run wà ní gbogbo ibi, everywhere lẹ́ẹ̀kan ṣoṣo. Ìwàláyè Ọlọ́run níbẹ̀ yẹn òun ló ń lò. Ní orúkọ Jésù Ọlọ́run kọ́ àmọ́ ṣe. Ẹ má wò wípé ẹni yìí ò gbọ́ Yorùbá dáadáa àbí bákan. Yorùbá mi yé, ìmọ̀ nǹkan tí mò ń sọ jáde yẹn, ìmọ̀ yẹn ni kó wà pàtàkì fún yín láti mọ̀. Tí kankan bá tún wà tí ò yé yín, ẹ jẹ́ kó yé mi kí n tún ṣàlàyé fún yín. Ṣé ibi tí a bá dé ń ṣó yé yín àbí kò yé yín? Ṣó yé yín dáadáa? Now ẹ lọ bá mi wá
nǹkan méje mi ò gbọ́. Ok, now ẹ lọ bá mi wá nǹkan méje tí ó jẹ́ ọlọ́run nìkan ló ń lo irú nǹkan bẹ́ẹ̀, ọlọ́run nìkan ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀, àbá ọlọ́run nìkan ló jẹ́ irú nǹkan bẹ́ẹ̀. Nǹkan méje yẹn bá mi wá. Mẹ́ta láti lò yí báyìí. Omniscience, ọlọ́run ló mọ gbogbo nǹkan. Omnipotent, ọlọ́run ló ní gbogbo agbára níkàáwọ́, kò sí ẹni tó lágbára. Inú agbára ọlọ́run la fi ń ṣiṣẹ́ ìyanu. Omnipresent, ọlọ́run ló wà ní everywhere lẹ́ẹ̀kan ṣoṣo. Inú ìwàláyé ọlọ́run la fi ń rọ́rọ̀ sọ, la fi ń fi èdè fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ò bá mi yé yín? Ṣó yé yín? Now ẹ lọ bá mi wá nǹkan méje míì tí èèyàn ò lè ṣe àbí èèyàn ò lè jẹ́ tó jẹ́ ọlọ́run nìkan ló ní agbára ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ẹ lọ bá mi wá. Ṣá lè tẹ̀síwájú àbí báwo? Hello? Ká tẹ̀síwájú àbí ká dá dúró níbi tá a bá dé? Ok, ká tẹ̀síwájú, kò sí problem. Now ohun lè yẹn, ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa gift of revelation. No, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ nípa gift of revelation. Ẹ jẹ́ kí a dá dúró síbi tí a bá dé. Ẹ jẹ́ ká dúró síbi tí a bá dé. Tó bá di ọjọ́ míì, a sọ̀rọ̀ nípa gift of revelation tó jẹ́ omniscience ọlọ́run. Ọjọ́ míì a sọ̀rọ̀ nípa omnipotent tó jẹ́ gift of power ọlọ́run. Ọjọ́ míì a sọ̀rọ̀ nípa omnipresent tó jẹ́ gift of expression ọlọ́run. Yorùbá mi yé? Ẹ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀. Ọlọ́run wà pẹ̀lú wa. Now ẹ jẹ́ kí a tún ṣe eré mi. Ṣé ẹgbà bí ta ṣe sọ́gbà? Ok, now ká dá dúró bẹ́ẹ̀ àbí any question? Ok, 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 kò sí problem. Tó bá rí bẹ́ẹ̀, èmi náà mo ń ṣe fídíò ẹ̀. Mo bá ṣe fídíò yẹn tán ń send ẹ̀ sórí YouTube. Lẹ́ẹ̀ lọ wò lórí YouTube. Ṣé wá pẹ̀lú mi? Ẹ lọ wò lórí YouTube. Now ibi tí mo bá iṣẹ́ dé yẹn, ẹ jẹ́ ká dúró níbẹ̀ yẹn ná. Yorùbá mi yé? Now question kékèké kan, àwọn kan kékèké kan mo fẹ́ wá kọ́ wa báyìí nísìnyí. Ìkan àkọ́kọ́ òun ni tí wòlíì bá fẹ́ jíṣẹ́ àbí tí wòlíì bá jíṣẹ́ fẹ́nìyàn, ẹ bá nǹkan mẹ́ta tó jẹ́ pàtàkì. Tí ẹ bá rí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta, kì í ṣe iṣẹ́ tó complete. Ìkan àkọ́kọ́ tẹ́ bá ń bẹ̀, ẹ bá ọ̀rọ̀ ìmọ̀. Ẹ bá ọ̀rọ̀ ìmọ̀. Lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀, ẹ wá bá, ó possible kẹ́ lọ rí ọ̀rọ̀ ọgbọ́n lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ìmọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ọgbọ́n. Méjèèjì yẹn message ó ti pé. Ẹ wo, ẹ jẹ́ ká ṣe yẹn ní another class. Ẹ jẹ́ ká close ẹ̀ síbi tá a bá dé yẹn. Ní orúkọ Jésù, Ọlọ́run wà pẹ̀lú wa.